100.9. ẹ kúrọ̀lẹ́ o ẹ sì kú iṣẹ́ òní. ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ló ń dé sí etí ìgbọ̀nyìn láti ṣe rédíò tún gba 100.9 FM ìlú ìtàlùwò láti ń ròyìn Adélékè Kẹ́hìndé òun náà ni oníròyìn o. ọ̀gá àgbà pátápátá fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gágun àgbà Farouk Yahaya ó ti sọ di mímọ̀ wípé ètò àbójútó àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè yìí òun náà ni ó jẹ́ ohun àkọ́kọ́ tó wà lóòkan àyà òun o. alàgbà Onyema Nwachukwu tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ àwọn ọmọ ogun elétò ààbò òun náà ni ó sọ̀rọ̀ òun di mímọ̀ nọ̀rọ̀ tó fi léde lónìí lásìkò tó ṣe àbẹ̀wò ìkíni lẹ́nu iṣẹ́ sí ẹ̀ka àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò tó wà ní ìpínlẹ̀ Plateau. ó rọ̀ wọ́n wípé kí wọ́n túbọ̀ ní ìfarajì látàrí bí ìṣèjọba tó wà lórí àlééfà lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ti ṣe ìlérí láti pèsè ohun gbogbo táwọn nílò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò. alàgbà Yahaya ó sọ lásìkò tó ń bá àwọn ọmọ ogun elétò ààbò ọ̀hún sọ̀rọ̀ wípé nípa fífi ara wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ elétò ààbò òun náà ni ó lè mú ọ̀nà àbáyọ bá ìpèníjà torílẹ̀-èdè Nàìjíríà ń kojú lórí ọ̀rọ̀ ètò ààbò. ilé ẹjọ́ tó ń tẹ́tí sí ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn nílùú Àbújá wọ́n ti bọwọ́ lu àǹfààní tí ìjọba ìpínlẹ̀ Èkó béèrè fún ọ láti pẹ̀lú àwọn tí àjọ tó ń pawó wọlé sápò ìjọba àpapọ̀ pè lẹ́jọ́ lórí àlékún owó orí lórí owó ọjà táwọn ìjọba ìpínlẹ̀ ń béèrè fún gbígbà rẹ̀. ẹni tó jẹ́ adájọ́ Haruna Salmani òun náà ni ó sọ ní ètò ìdájọ́ rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti ní àǹfààní o láti pẹ̀lú sọ níbi ìpẹ̀jọ́ tí àjọ tó ń gbowó wọlé sápò ìjọba pè wípé àwọn ìjọba ìpínlẹ̀ kò ní àǹfààní sí gbígba owó orí ọ̀hún. ó sọ pé àǹfààní ti wà fún ìpínlẹ̀ Èkó láti fìdí ẹ̀ múlẹ̀ nílé ẹjọ́ ìdí tí ó fi yẹ fún ìjọba ìpínlẹ̀ láti máa gba owó orí ọ̀hún. adájọ́ Sàmánì sọ pé bíbọwọ́ lu ohun tí ìjọba ìpínlẹ̀ Èkó béèrè fún ó ní ṣe o látàrí bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ohun àwọn láti pẹ̀lú lára àwọn tí ó fẹ́ fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nílé ẹjọ́ ìdí tí ó ti ṣe yẹ fún ìjọba ìpínlẹ̀ láti máa gba àlékún owó orí lórí ọjà ilé tíjọba àpapọ̀ ń gbà dípò ìjọba ìpínlẹ̀. ẹgbẹ́ àwọn onígbàgbọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti pe ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari bákan náà ìṣèjọba ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà ní kàkàkiri orílẹ̀-èdè yìí pé kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o pẹ̀lú ètò eléyìí tí ó lè mú àyípadà dáadáa bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí eléyìí tí kò dára tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. ààrẹ fún ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọ̀hún alákòóso Samson Ayọ̀kúnlé òun náà ni ó pe ìpè yìí nínú ọ̀rọ̀ tó fi léde ní ìfisọ̀rí ti ayẹyẹ 60 ọdún ó lé kan tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira eléyìí tí pọ̀pọ̀ ṣinṣin rẹ̀ wà lóde lásìkò yìí. ó sọ síwájú sí i nínú ọ̀rọ̀ tó fi léde ọ̀hún nílùú Àbújá yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó jẹ́ pé wọ́n wà nínú ìnira ètò ọ̀rọ̀ ààbò tó ń ṣe ségesège o àìsíṣẹ́ àti ìṣẹ́ pẹ̀lú àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó fi mọ́ ìwà ìjínigbé. ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ sí fún ìgbáyégbádùn àwọn ará ìlú orílẹ̀-èdè yìí o. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun alàgbà Gbóyèga Oyètọ́lá ti gbóríyìn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìfaradà wọn o pẹ̀lú fún akitiyan wọn fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira. ìlú Àbújá ni gómìnà Oyètọ́lá ti sọ̀rọ̀ òun di mímọ̀ lónìí o lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ fún ti ayẹyẹ ọjọ́ ìbí ọdún 67 tó pé lóòkè pẹ̀. nọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ìlọsíwájú ti bá orílẹ̀-èdè yìí pẹ̀lú ṣíṣe àkàwé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jọ gbòmìnira lásìkò kan náà. ó sọ pé orílẹ̀-èdè yìí kò sí lójú kan o tó wà tẹ́lẹ̀ bí kò ṣe pé ìtẹ̀síwájú ti bá orílẹ̀-èdè wa Nàìjíríà o. ó wá sọ pé ìgbìyànjú lórí akitiyan ètò ọ̀rọ̀ àbójútó orílẹ̀-èdè yìí
látọwọ́ ìṣèjọba tó ń tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ muhammadu buhari. Ó sọ pé bí ohun gbogbo ti ṣe wà ó ní nàìjíríà kò sí lójú kan náà náà o. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Ondo sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ni kó àwọn alágbe o aláìní àtàwọn alárìnkiri kúrò ní àwọn agbègbè tó wà nílùú Àkúrẹ́ ti ṣe olúìlú ìpínlẹ̀ Ondo níbàámu pẹ̀lú àṣẹ tí gómìnà Rotimi Akeredolu pa fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ń rí sí ọ̀rọ̀ àbójútó àwọn obìnrin àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo fún àfọmọ́ ìpínlẹ̀ ọ̀hún. Àwọn alágbe aláìní àti onírìn alárìnkiri tí wọ́n rìn káàkiri ìlú. Akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ọ̀hún abilékọ Folúkẹ́ Túndé Dáramọ́lá òun náà ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn oníròyìn lásìkò tó mẹ́nuba ìpinnu ìjọba ìpínlẹ̀ Ondo láti kó gbogbo àwọn oníbàárà àwọn aláìní àti alárìnkiri kúrò láwọn agbègbè tó wà ní káàkiri ìpínlẹ̀ Ondo. Abilékọ Túndé Dáramọ́lá sọ pé bí àwọn oníbàárà àti àwọn aláìní ti ṣe wà ní káàkiri àwọn agbègbè ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú tí wọ́n ń pa òfin mọ́ tí wọ́n ń lọ síbi ọrọ̀ ajé àti iṣẹ́ òòjọ́ wọn káàkiri ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin ará, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún 61 tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira kúrò lọ́wọ́ àwọn òyìnbó, ẹ jẹ́ ká kó ipa rere tó lè mú ìlọsíwájú òtún ohun ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà àti agbègbè tí a bá wà. Torí ìdí èyí kó ipa tirẹ̀ kórílẹ̀-èdè Nàìjíríà lè túbọ̀ wà lókè tètè ò yóò ṣeé ṣe fèmí àti ẹ̀ o. Ìròyìn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kò ní jù báyìí lọ́rùn lẹ́tọ̀ ní yókù tún di aago 10 àṣálẹ́ nígbà tẹ́ máa pàdé àwọn akẹgbẹ́ mi fún àṣálẹ́ iléeṣẹ́ rédíò tún gbá 100.9 FM nílùú ìtàlùwò tí a kalẹ̀ sí lẹ́bàá ògìjò. Ǹjẹ́ lórúkọ Ọláyẹmí Àkànní tó kórè ọ̀njọ́ òun náà lèmi Adélékè Kẹ́hìndé ń sọ fún gbogbo wa UK o. Ẹ kú iṣẹ́ òní, ẹ ṣe o 10:30 sí wa o. Ẹ tẹ́tí, ẹ gbọ́.